ayé báyìí ayé ló ń sọgbà dọ̀gbọ́n igbá òògùn ayé ò ní pa kádàrá yín dà ṣáìdá ohun aburú ò ní ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ṣe ń subscribe sí ìkànnì Jugba Master Channels láì fọ̀rọ̀gùn ṣe wá gbọ́ lórúkọ tèmi lásìkò yìí ọba wa kábíyèsí ọba olúwo ẹ mà ń lẹ́sà ọba olúwo gbogbo ọmọ Ìwó pátá porogodo mo kí yín gbogbo afọbajẹ Ìwó pátá mo kí yín lọ́tùn mo kí yín lósì ẹ kú sùúrù ẹ jẹ́ kẹ́mi kí n pé ẹ kú ìfọmọnìyàn ṣe àmọ́ síbẹ̀ o ètò bá yẹni ló yẹni o okùn ọrùn ò yá díẹ̀ o kábíyèsí ọba olúwo àwọn fọ́nrán kan jáde ní máa waste time lórí ẹ̀ màá kàn máa fẹnu sọ nítorí dátà ọ̀pọ̀lọpọ̀ ló ti gbọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ gbé jáde tá a ti sọ̀rọ̀ lórí ẹ̀ yìí ṣé ẹ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ ṣá bẹ́ẹ̀ bá gbọ́ máa help wọn láti jẹ́ kẹ́ ẹ gbọ́ wọ́n ní kàràkẹ́ gbọ́rọ̀ yẹn wá sórí social media tó bá jẹ́ òótọ́ torí ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti sọ pé àwọn tó mọ̀ yín dáadáa wọ́n ní wọn ò mọ̀ yín ni wọ́n ní tó bá mọ̀ yín wọn à ní kọ̀rọ̀ yín kún wọ́n ní kò yẹ ká máa tiẹ̀ mọ́rọ̀ yín ká máa tí ẹ bá bọ́rọ̀ ara ẹ̀ débẹ̀ o ẹ mọ̀ pé ó lágbára díẹ̀ ni wọ́n ń kọ̀ndẹ́mù èèyàn ni níta ni wọ́n bá wí ogún bó bá fọgbọ́n ẹwẹ́ fílẹ̀ ẹja sọ tí ẹ wá jarí kábíyèsí o ọlẹ́ ẹ̀ bá rò dáadáa kẹ́ tó ju bọ́ǹbù yẹn lẹ̀ wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ sàkámàjè ni àwọn kan ní sàkámàjè ni láti Canada níbi tẹ́ ẹ wà tẹ́lẹ̀ kábíyèsí ní táwọn èèyàn sọ ni mò ń sọ o comment àwọn èèyàn ni mèmí ń sọ fún yín ni mò ń report fún yín bọ́yẹ̀ láǹfààní àti rè ṣùgbọ́n ẹ máa gbọ́ voice note èèyàn kan tó mọ̀ yín tó bá jẹ́ òótọ́ ni ẹnìyẹn ní aláìmoore nìyí ẹ gbà mí ǹjẹ́ kí ló dé tẹ́ fi já láìmoore mo tún farabalẹ̀ mo tún gbọ́ ẹni ẹ wá tẹ̀síwájú go on mo kẹ̀dẹ̀ ń gbọ́ gbọ́ débi kan mo ní ó tilẹ̀ ti tó ó ní Rashidi ìwọ tó jẹ́ pé ìgbà tó sọ pé ọmọ oyè ní ẹ ọ̀fẹ́ ìjọba kàn wò pé kó o lè dé èèyàn tó ń gbégbá kínníkiri táwọn á ń tọrọ owó fún ẹ pé ingrate ni ṣé ìmọ̀pọ̀rọ̀ tẹ jùlẹ̀ ló fa gbogbo ọ̀rọ̀ ìṣá ṣé ẹ̀gbọ́n mo máa ń sọ kinní kan mo ní ẹni tó bá mókò dání tó bá jù ú onílé gíláàsì kì í sọ̀kò bó bá jẹ́ òótọ́ lọ̀rọ̀ tẹ́ sọ yìí náà kì í ṣọ̀rọ̀ gbangba tó bá jẹ́ lóòótọ́ o bẹ́ẹ̀ bá lọ kóòtù pẹ̀lú ẹ̀rí ṣé ká wípé lóòótọ́ ni ṣé Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí Ọ̀jájá wọ́n wá gbéyàwó yín lé wọ́n fọ́ọ̀sì ẹ̀ wọ́n réèpù ẹ̀ àwọn èèyàn kan tẹ̀ ń sọ pé ẹ̀yin gan ni rapist ọ̀n táwọn èèyàn sọ lèmi ń sọ fún yín o ẹ bá gbọ́ kọ́mẹ́ǹtì àwọn èèyàn ẹ̀rù ọba yín o kílíìpù oríṣiríṣi wọ́n níyàwó yín náà ti sọ̀rọ̀ àwọn èèyàn ní kí ló dé tó jẹ́ pé pírọ́blẹ̀mù yín orí Ọ̀jájá ni ṣáá ní gbogbo ìgbà èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o èmi kọ́ o ó jáde ní o wọ́n ní Ọ̀jájá ìṣá wọ́n lọ́jàjá ò dẹ̀ ní sọ̀rọ̀ wọ́n nítorí pé Ọ̀jájá ò wá sọ̀rọ̀ ó wá ń ka yín lára ẹ wá tó rò pé kí ni wọ́n sọ o irun tẹ́ sọ wọ́n ní ọ̀dà o kò dáǹgbòrò ayé bó bá tiẹ̀ tún jó òótọ́ kò tún dáǹgbòrò ayé torí àwọn kan tiẹ̀ sọ pé ọba kan ló ń lo tẹ́lẹ̀ ẹ̀ńtẹ́ ìsọ́npa yìí pé club house àbí nǹkan náà lẹ́tí múra yín kò ní ìdíkẹ́ complain wọ́n ní bí Ìwó ṣe jẹ́ ìlú tó tóbi tó jẹ́ ìlú pàtàkì nílẹ̀ Yorùbá pàápàá jùlọ ìpínlẹ̀ Ọ̀yọ́
àti ipò ọba ìlú Ìwó. Wọ́n ló yẹ káwọn ará ibẹ̀ ti máa kábàámọ̀ o pé wọ́n ṣe ọmọ oyè yàn. Wọ́n ní wọn lójútì ni. Wọ́n ní kì í ṣọba bíi tiyín ló yẹ ká yàn wò. Àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀ o, èmi kọ́ o. Wọ́n lọ́mọ tẹ́ ẹ̀ sọ ń pa èyí náà pé ẹ ṣe DNA. Wọ́n ló yẹ kí ẹ ṣe DNA kẹ́ ẹ tó gbọ́rọ̀ wá sórí afẹ́fẹ́. Wọ́n ní sẹ́ẹ̀ mọ̀ pé ń bá yẹ ọmọ yẹn jẹ́ ni. Wọ́n ní sẹ́ẹ̀ mọ̀ pé ń sọ ọmọ yẹn lórúkọ ni. Wọ́n lóbìnrin yẹn lẹ́rù pé ń bá yẹ ẹ̀jẹ̀ àtọ̀jájá. Ọmọ tẹ́yìn pé lọ́kàn bí tẹ́ pé láròlé tó bá padà jọ ọmọ yín ni ńkọ́. Wọ́n ní sẹ́ẹ̀ mọ̀ pé kò dáa. Àti pé àwọn kan níṣẹ́ ti rọ́mọ náà gbà náà. Wọ́n lára Canada kò sọ́mọ àlè lọ́dọ̀ wọn, wọn ń fọmọ́lẹ̀ bẹ́ẹ̀. Wọ́n lẹ̀ tún wá sọ̀rọ̀ tó le tó báyìí. Ẹni bọ́yọ́ máa lè ní ìṣọmọ yín. Ẹ sì mọ̀ retí ọmọ lọ́jọ́ iwájú. Ẹ lẹ̀ fẹ́ gbà lọ́wọ́ ọ̀yẹ́ ẹ̀. Àwọn ní kì í ṣerú ìwà tó yẹ kó bá kan wù. Wọ́n ní kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ yàtìyá ẹ̀ ṣe pàdé. Kẹ́ ẹ jẹ́wọ́ gangan. Wọ́n ní ìyàwó yín ti sọ̀rọ̀ o. Àwọn tí ò bá tí gbọ́rọ̀ tí ìyàwó yín sọ ká lọ gbọ́ lórí ìkànnì mi torí kí n má wéṣì dátà torí ẹlòmíì ò ti gbọ́. Kábíyèsí wọ́n ní àbí ẹ̀kàn ń dàgẹ̀ Ọ̀ọ̀ni ẹ̀kàn ń bọ̀ ní fa wàhálà nítorí pé táwọn ará Saudi bá rí wípé ẹ bọ̀ ní fa wàhálà wọ́n á lẹ̀ ti gbójú wo náà olórí ẹlẹ́bọ. Wọ́n nítorí ẹ̀ lè ṣe ń tẹnu mọ́ wípé ọwọ́ṣọ ẹlẹ́bọ lòun ń ṣe Ọlọ́run lẹ́yìn gbé dání kò sí ní jẹ́ Elédùmarè àbí kì í sí ní jẹ́ Olódùmarè Olódùmarè Elédùmarè lọ́wà ẹ ṣáṣe ń pè yẹlẹyẹlẹ náà nù tẹ́ fi ń pè ràn wá yẹlẹyẹlẹ. Wọ́n níṣẹ́ ti gbàgbé pé Tẹ̀lú ìyá yín tó wá kọ́kọ́ jọba Àwò Ifẹ̀ ló ti kọ́kọ́ gbádé wá ni. Wọ́n lẹ́ẹ̀ ti gbàgbé pé ẹ ti sọ́rí náà fúnra yín pé Ilé Ifẹ̀ lẹ ti wá àti wípé ẹ láǹfààní láti jọba Ifẹ̀ ẹ lè dù káti ẹ gbà pé ọmọbìnrin nìyẹn ẹ ti gbàgbé. Òkò tẹ́ ẹ mú dání tẹ́ ẹ bá fẹ́ sọ tẹ́ ẹ bá ń gbélé gíláàsì ẹ mọ̀mọ́ sọ o. Ìdàrú àtògúlù tún ń bẹ lọ́wọ́ ẹlòmíì. Èmi ò wá àwọ̀ ò wá nìkan ni wa láti gbèjà ẹnikẹ́ni àìsọ tọrọ ìbájò òótọ́ bóò ni ó ṣe jẹ́ nínú ìran kóòtù òjìrè. Ṣùgbọ́n ṣe mọ̀ wípé bẹ́ẹ̀ ní í ṣe ni àbíkú ní ṣe ń kú pátápátá lọ́wọ́ ìyá ẹ̀. Ìyẹn lọ́pọ̀lọpọ̀ èèyàn fi jáde tí wọ́n fi wà lẹ́yìn Ọọ̀ni torí wọ́n mọ̀ pé kábíyèsí ọba wa Ọ̀jájá Ògúnwùsì kò ní í sọ̀rọ̀. Ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí eléyìí o. Wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lórí eléyìí. Kábíyèsí ọba wa Olúwo tẹ́ bá ń drag Ọọ̀ni ẹ má torí ẹ̀sìn drag Ọọ̀ni o torí ilẹ̀ kóòtù òjìrè la wà. Bẹ́ẹ̀ ni ilẹ̀ kóòtù òjìrè la wà. Ẹ̀yin ní ẹ̀ kì í ṣe kóòtù òjìrè pé Yorùbá ni Yorùbá ni wá kóòtù òjìrè ni wá Oòduà ni wá. Ibi ọba wù yẹn kóra yín gbà torí tọmọ ọba jogún kógún yóò pàtàkì tàn. Ẹ sinmi àwọn ìtàn tó lè máa yẹ̀yẹ́ yín láàrin èèyàn. Àsìkò sì wà fún yín láti ṣe àtúnṣe. Ẹ lè tọrọ àforíjì lọ́wọ́ àwọn alálẹ̀ kí ẹ sì jẹ́ gbogbo ayé ó mọ̀ wípé kán dáríjì gbogbo kóòtù òjìrè. Ojú tẹ́ fi ń wò yín ńlẹ̀ yìí àti káàkiri àgbáyé wọ́n mọ̀ pé ọba kan ń bẹ ńlẹ̀ kóòtù òjìrè. Ṣùgbọ́n tí wọ́n mọ̀ yín sí kódà tó. Àwọn kan wá ní káwọn máa wò ó àwọn afọbajẹ wò ó àwọn ìjọba Ọ̀ṣun wọ́n ní ká fura sọ̀rọ̀ yín gan ni o. Wọ́n lẹ̀ tilẹ̀ máa fọlọ́pàá mọ́ àwọn tó sọ fún yín pé tí wọ́n ń pè yín ní onígbó onídọ́ọ̀gì onígbá ẹ̀mú sìgárì ẹ̀mú gbádìláyé yín. Èmi náà gbà bẹ́ẹ̀ kẹ́ fọlọ́pàá mọ́ wọn. Ṣùgbọ́n ẹ̀yin náà àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ṣé ó yẹ ká fọlọ́pàá gbé yín. Fọ́tò ọjọ́ òní ó sì wà lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n yà níbi tẹ́ ti ń wé kínní àbí torí ẹ̀ lẹ́tí ẹ̀ ti sọ pé wọ́n plan ọmọbìnrin yẹn. Ṣé ẹ̀ kọ́kọ́ mọ kínní kan tí ó bá tẹ̀ plant obìnrin fún yàn nínú ilé yàn tí èèyàn bá ṣe dáadáa sí
yóò jẹ́wọ́ àwọn ọ̀tá ẹ̀ fún. Ẹ̀yin náà lọ fura síra yín. Obìnrin tó gbàbọ̀dì wá fún yàn tó bá rí wá èèyàn á ní ẹni tí wọ́n ní lọ ṣàbúrú fún kì í ṣe ẹni tó yẹ kí n ṣàbúrú fún. Fọ́tò yẹn ṣì wà ń bẹ́ẹ̀ mi tí wọ́n ti ń wé kinní o, ó wà lórí íńtánẹ́ẹ̀tì o. Ẹ mọ́ fọlọ́pàá mú mi, èmi ò mọ̀ pé yín ló nígbò. Mo kàn sọ pé ẹ sọ ọ̀rọ̀ sọ, ọba ni yín. Ọmọ ọba kì í jagun bí ẹrú ká tó wá sọ pé ọba fúnra ẹ̀. Ẹ ṣí jẹ́jẹ́, ẹ ṣì mẹ̀dọ̀. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pa kábíyèsí Ọọ̀ni Ọ̀jájá yìí tó bá jẹ́rọ́ ni ó pọ̀ o. Kò sí tó burú nínú kí kábíyèsí kó forí adé kó fi wọ gbága o tó bá jẹ́rọ́ lẹ́pa. Torí àwọn ọ̀tàn tẹ́ ń sọ àti ìgbésẹ̀ tẹ́ ń gbé ní tó lè pe ọmọ kóòtù òjèrè sí wẹ́wẹ́ ni àdẹ̀ ní fààyè gbà. Ṣé ẹ tún ti ń pílánù mi? Ẹ̀yin àtàwọn tẹ́ ẹ jọ ránra yín ẹ sọ fún wọn wípé ó ti tó gẹ́ o, ẹ ṣe mọ́ o nítorí àwọn alálẹ̀. Ẹ mọ́ gbàbọ̀dì ẹ̀sìn wá sílẹ̀ kóòtù òjèrè, kò ní pè yín. Ẹni tó bá ní wàhálà ò ṣẹlẹ̀ kò ní fò lọ́rùn o. Atakóró wọnú àdó kò ní kọ́mọ ẹ̀wọ̀. Kábíyèsí o, mo kí yín dáadáa o. Jugba Master Channels lẹ̀ tí ń wò wá. Èrò tí wà nìyẹn o. Kábíyèsí àwọn èèyàn ń sọ̀rọ̀, wọ́n ní kẹ́ ẹ ṣẹ̀nà báyìí, kẹ́ ẹ máa ronú, kẹ́ ẹ tún sọ̀rọ̀ jáde. Wọ́n ní ẹ máa ronú, ẹ ní dààmú gbogbo ẹ̀yin tẹ́ ẹ subscribe sórí ètò yìí o. Ẹ ṣé àdúpẹ́.